èyí ni ohun tó ṣẹlẹ̀ níbi Ramadan lecture ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ AMBROD ẹ̀ka tìpínlẹ̀ Kwara lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2025 tá a wà yìí ní ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ AMBROD ẹ̀ka tìpínlẹ̀ Kwara lábẹ́ gómìnà wọn arábìnrin Ramat Lawal Awaniyoaye ni wọ́n ṣe àgbékalẹ̀ Ramadan lecture tọdún 2025 tá a wà yìí léè tó wáyé lólùlé ẹgbẹ́ wọn tó wà ní agbègbè Amìlẹ̀ǹgbẹ̀ nílùú Ìlọrin tí í ṣe olúlu ìpínlẹ̀ Kwara. Nígbà tó ń sọ̀rọ̀ nígbà tó ń fi ọ̀rọ̀ kíni káàbọ̀ rẹ̀ tó fi ń ṣíde, Ramat Lawal ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó lórí tẹlẹ́mù àtàwọn ọ̀tọ̀kùlú tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n péjú síbi Ramadan lecture ọ̀hún. Àwọn lókọ lókì àtàwọn tó du ipò òṣèlú mú ni wọ́n péjọ síbi ètò ọ̀hún. Lára wọn ni àwọn olóyè ọba wàlú Ìlọrin àti alága ìjọba ìbílẹ̀ gúúsù Ìlọrin South Honourable Nuhu Majid Podo, olùbánidámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Kwara lẹ́ka ètò ààbò Alhaji Masudi Gobiri, Soliu Mustapha lẹ́ni tí Barrister Abdulkareem Akanbi tó ṣojú fún, tí gbogbo wọn sì péjú síbi ayẹyẹ náà. Kódà wọ́n náwó wọ́n tún nára. Lára àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n péjú síbi lecture wọn ni Alhaji Adeni Dankasim, Sọlá Seriki àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oníwàásí ọjọ́ náà ni Sheikh Sọlágbẹrú ọmọ Àlùbáríkà tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí Amiru Jesse. Òun ló fi wáàsí ló fi bá wọn yó níbi ètò ọ̀hún, èyí tó pe àkọlé rẹ̀ ní agbára àti ewu tó wà nínú ahọ́n. Ó wá rọ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé kí wọ́n máa sọ ọ̀rọ̀ sọ o, nítorí pé ahọ́n ló korò jù, bẹ́ẹ̀ ni òun ló dùn jù. Láti mọ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa because wọ́n lè máa kòdó tẹ́lẹ̀ káma aláṣẹ máa kòdó káma kínní kan bọ̀ tí gómìnà wa tún gbé wa jáde sí i wọ́n lè máa wá jù báyìí lọ. Lórúkọ mi àti Ìlọrin South Local Government tí mo ti wá, màá fún àwọn elétò yìí pé ká bá mi manage ní sum of 50,000 naira. Notification yìí some few hours ago ni ó dé ọ́fíìsì lọ́dọ̀ wa. Wọ́n ní kí a má bínú láti fi ṣe àtìlẹ́yìn fún pé ná fún prógámù tá a ṣe lénìí, wípé ká má bínú ká bá wa manage a token sum of 200,000. Nítorí pé àwọn ni à ń wò ní àwòkọ́ṣe, àwọn là ń wò, àwọn tá ń pè láti máa dá sọ̀rọ̀ láti máa pẹ̀tù sọ̀rọ̀, a gbọ́dọ̀ rí wọn bẹ́ẹ̀. Àwa ń pariwo sí wọn nípasẹ̀ ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ kọ́lùkọ́ tí bá ń ṣẹlẹ̀ kọfí yà nípa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ṣé Soliu Mustapha Ọlọ́run ṣe wá ń fàárí fún Louis. Ọlọ́run àbí wa fàlùbáríkà ní oṣù náà wà níbẹ̀ ọ́. Ìyí tí ó máa dùn mọ́ wọn tí ó sì ní bàlùkì yá máa wọn jẹ́ òun ni kí Ọlọ́run bá wa ṣe fún wa. Àmín. Ẹ dákun, èmi ẹ fẹ́ kẹ́yà fún mi lọ́wọ́ àdúrà kí n má jíṣẹ́ ègún ni. Mo fẹ́ tọrọ Suratul Fatiha àwọn ọ̀kan fún Tòrákìngèrì. Ìtòwù wọn Ọlọ́run mọ́sàájẹ́ wu Ọlọ́run. Àmín. Kí wá nílò lára ká lè mọ kí la fẹnu wí kí la fẹnu sọ. Ọlọ́run sọ fún Al-Qur'an Al-Karim. Ọlọ́run bọ́lá ọmọ wa. Ọ́ní wa ma yalbithu min qawlin illa ladayhi raqibun atid. Ọlọ́run ní gbogbo àtọ́ bá fẹ́ yẹ ẹnu rẹ tó fẹ́ sọ̀rọ̀ mọ́ tó fẹ́nu rẹ sọ̀rọ̀. Kí o tó sí ẹnu rẹ sókè tí ahọ́n yọ ọkọ̀ òhùn jáde mọ́ tó sọ torí pé gbogbo kálímà kọ̀ọ̀kan wọ́ọ̀dù kọ̀ọ̀kan tó máa fò jáde mo ti yan àwọn ẹ̀ka tí ó tó máa láì tiẹ̀ dáhùn pé ọjọ́ báyìí ó sọ báyìí àsìkò báyìí ó sọ báyìí ìgbà báyìí ó wí báyìí.